ìsìn òbálà ọmọ inú ẹ̀ ní láti là ìran mẹ́ta ò gbọdọ̀ ní olùsí bàbá sí nínú ọmọ. Yorùbá ní ọmọ tá à ń bá wí tí wọn àrùn kì í ṣe tán àti parun. Ìwà kan náà wọ́n tó wá sọ pé ọmọ mọ́fà mi tó bá yẹ kó tó mọ́ fara rẹ̀. Ọmọ ògbàgbà pọ̀ ń káṣọ wọ̀lú ẹrọ bí olè ẹ̀rú. Káàbọ̀ aṣọ́jú ọ̀rọ̀ níjọ́ náà nífẹ̀ẹ́ tí wọ́n bá ń jà ìyá sọ pé lè dìjà. Èwo ni o lè use guys? Èwo ni kẹ́ máa bá kọ́ pé? Yorùbá sọ pé aṣọ ti ọ̀rọ̀ níjọ́mọ̀ nígbẹ́ náà. Ọ̀rọ̀ náà tún bá yẹ pé wà á débẹ̀. Yorùbá náà ní ọdẹ tí ò mẹ́ra délé fún ìyàwó ẹ̀ kọ́kọ́ sí yìnyín. Ọdẹ tí ò mú ẹran délé àbí? Yorùbá ní ẹni tí ò kí ni kú lé ni ó pàdánù ẹ̀ káàbọ̀. Bẹ́ẹ̀ ni òkú wà sí ikú lé bọ́lá ẹ̀ máa wọ ẹ̀ báyìí gbọ́ngbọ́ngbọ́n ni. Yorùbá náà ní alùbàtà kan kì í dáhùn. Alùbàtà kan kì í dáhùn.